kú ṣé òní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ Nta Ijebu Ode Jídé Gbóronfólú ní oníròyìn ẹgbọ́ ìròyìn náà. Ilé aṣojúṣòfin ti pè fún ìtẹ̀lé tí ó nípọn pẹ̀lú àwọn òfin tí ó dá àwọn òṣìṣẹ́ ìjọba lọ́wọ́ kọ́ láti má kópa nínú òṣèlú. Wọ́n sọ wípé òṣìṣẹ́ ìjọba tí ó bá fẹ́ dùpò òṣèlú gbọ́dọ̀ kọ́kọ́ fi ìwé sílẹ̀ kúrò lẹ́nu iṣẹ́. Àwọn ìgbìmọ̀ adarí tuntun fún àwọn baálẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí ẹkùn Ìjẹ̀bú ni wọ́n fi lọ́lẹ̀. Akọ̀ròyìn wa tí ó wà ní ààfin olóko ní Ìjẹ̀bú Mushin níbi ayẹyẹ náà ń jábọ̀ ìròyìn wípé alága tuntun olóyè Olúṣẹ́gun Àbáyọ̀mí Lawal búra láti ró ìbáṣepọ̀ àwọn ọba àti baálẹ̀ pẹ̀lú ìjọba láti jẹ́ kí ìdàgbàsókè wà ní ẹsẹ̀ kùkú. Akọ̀ròyìn wa Fatima Hassan jábọ̀ ìròyìn náà ẹ gbọ́ láti ẹnu rẹ̀ sí i. Ayẹyẹ yìí ló kó àwọn baálẹ̀ orí adé ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ olórító àti àwọn ohun tí ọ̀rọ̀ kàn jákèjádò agbègbè Ìjẹ̀bú fún ìfilọ́lẹ̀ ìfinijoyè àwọn olóyè tuntun nínú ẹgbẹ́ náà. Nígbà tí ọ̀jọ̀gbọ́n Ìjẹ̀bú Ògúnkọ̀yà mójútó ìfinijoyè ọ̀hún, nígbà ni wọ́n ti rọ àwọn olóyè tuntun láti lo oyè tí wọ́n dìmú fún ìṣọ̀kan, ìdàgbàsókè àwùjọ àti ìgbélárugẹ àṣà jákèjádò ẹkùn náà. Nígbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìbúra wọlé fún wọn tán, alága tuntun tí í ṣe onímọ̀ ẹ̀rọ Olúṣẹ́gun Àbáyọ̀mí Lawal ń ṣe àdéhùn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ fún àlàáfíà, ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ fún ìgbélárugẹ àṣà àwọn ìṣe. Ó tún ṣèlérí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹni tí ọ̀rọ̀ kàn láti lè rí sí àwọn ìdojúkọ tó ń ṣẹlẹ̀ láwùjọ wọn àti ìgbàgbádùn àwọn ènìyàn wọn. Torí aláti ṣòótọ́ fún ìṣọ̀kan ni èmi dúró lé lórí. Nǹkan tí mo wá ni pé kí àlàáfíà kó jọba ní gbogbo àgbègbè wa lóòrèkóòrè lásìkò ìjọba táwa wà lórí ẹ̀yìn. Ọ̀tún péjú péjẹ síbẹ̀ ni ìyàwó alága náà níbi tí ó ti ń fi ìdánilójú rẹ̀ hàn nípa ìwà aṣíwájú òun akitiyan láti lè mú kí ìbáṣepọ̀ lọ́rùn wáyé nínú àṣà òun ìṣe àti láti lè ṣiṣẹ́ papọ̀ nípa ìmú ọrọ̀ ajé gbèrú sí láwùjọ wọn àti nínú ẹ̀ka Ìjẹ̀bú lápapọ̀. Kókó ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn baálẹ̀ ní akílẹ̀ Ìjẹ̀bú so that kí àlàáfíà àti ìfọkànbalẹ̀ kó bá lè wà lágbègbè wa. Gẹ́gẹ́ bí ìyàwó dìníwò alága tán ṣẹ̀ṣẹ̀ yàn, màá gbìyànjú kọ́lọ́run kó fún mi ṣe ní màá sapá àti tèmi lórí ọ̀rọ̀ ìmọ̀ràn dé ká gbọ́kọ wa nímọ̀ràn tó máa àti tẹ̀síwájú láti ìtẹ̀síwájú fún ipò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ. Ìfilọ́lẹ̀ ìfinijoyè yìí ni ó dá lórí ìbẹ̀rẹ̀ iṣẹ́ àwọn olóyè tuntun ní ẹkùn Ìjẹ̀bú ní ìgbìmọ̀ àwọn baálẹ̀ lẹ́yìn tí àyà ti bẹ́ẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ fún àwọn olóyè tuntun ọ̀hún láti máa ṣiṣẹ́ tọ ìṣọ̀kan, àlàáfíà àti ìgbáyégbádùn àwọn èèyàn jákèjádò ẹkùn wọn. Láti lè ṣe Nta Ijebu Ode Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn. Àwọn adarí nínú ẹgbẹ́ òǹkọrin ẹ̀mí The Gospel Musicians Association of Nigeria GOMA ni wọ́n ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ojúṣe mímọ́ fún àfojúsùn ìtẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run tipasẹ̀ orin kíkọ. Eléyìí ni wọ́n fi léde láti ẹnu ààrẹ gbogbogbò àwọn ẹgbẹ́ akọrin ẹ̀mí náà Ajíhìnrere Gabriel Jọláyẹmí Babátúndé nígbà tí ó ń ṣe ìfilọ́lẹ̀ àti fífijoyè Ajíhìnrere Gbádébọ̀ Òdúfúwà gẹ́gẹ́ bí gómìnà àwọn ẹgbẹ́ akọrin ẹ̀mí ní ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Agbọ́lélé Fojú ló ń jábọ̀ ìròyìn náà ẹ gbọ́ láti ẹnu rẹ̀ sí i. Ẹ náà ló gbéra sọ pẹ̀lú títò lọ́wọ̀ọ̀wọ́ àwọn adarí ẹgbẹ́ olórin ọmọlẹ́yìn Kristi tí a mọ̀ sí GOMA ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn àti láti àpapọ̀ orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ tí ó bá àwọn ènìyàn sọ, ààrẹ àpapọ̀ ẹgbẹ́ GOMA Ajíhìnrere Gabriel Jọláyẹmí Babátúndé fi ìdùnnú rẹ̀ hàn sí Ọlọ́run fún ayẹyẹ ìfilọ́lẹ̀ àti ìfinijoyè ti Ajíhìnrere Gbádébọ̀ Òdúfúwà gẹ́gẹ́ bí gómìnà ẹgbẹ́ GOMA ní ìpínlẹ̀ Ògùn àti bíbúra fún àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà tó fi mọ́ ayẹyẹ ìdásílẹ̀ ọdún 25 tí wọ́n ti dá ẹgbẹ́ GOMA sílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ó wá rọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún tuntun náà àti gómìnà
àti àwọn ọmọ aláṣẹ ẹgbẹ́ náà láti rí i pé wọ́n ń lé iwájú ẹgbẹ́ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, jíjẹ́ olódodo, ìṣọ̀kan àti níníbẹ̀rù Ọlọ́run. Nínú ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀, ẹni tí ó jẹ́ gómìnà tuntun fún ẹgbẹ́ Goma ní ìpínlẹ̀ Ògùn, Ajínrere Gbádébọ̀ Odùfúwà, ṣàlàyé pé inú òun dùn láti tẹ́wọ́ gba ipò ṣàkóso adarí ẹgbẹ́ Goma ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti ọgbọ́n inú ni òun ó fi máa ṣe iṣẹ́ òun. Ó wá pè fún àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ àti ìmọ̀ràn àti àdúrà láti ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà láti lè rí i pé òun kógojá nídìí iṣẹ́ tó wà níwájú òun. Díẹ̀ lára àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ náà sọ ìró ọkàn wọn. Ẹ jẹ́ ká ní sùúrù, tí a bá ní ìpè náà gbọ́dọ̀ dúró, ká dẹ̀ tẹ̀lé nǹkan tí oore ọ̀fẹ́ tí a bá rí lò, ká tẹ̀lé ohùn Ọlọ́run, ká má wo ẹṣin ẹlẹ́ṣin láti sá eré. Thank you. Sí gbogbo ẹgbẹ́ olórin, gbogbo olórin tó wà ní inú Ògùn state pátápátá wípé ní àsìkò yìí á tù wá lára o, ẹgbẹ́ yìí á máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ wa náà máa tẹ̀síwájú, Ògùn state náà á máa tẹ̀síwájú. Mo mọ̀ wípé Ọlọ́run ti ràn mí lọ́wọ́ dé ìpele wípé mo mú kí ìfẹ́ wá sínú ẹgbẹ́ yìí. Mo ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè, mo ṣe ìdákalẹ̀ àwọn zones káàkiri. Ìyẹn àwọn tó ń bọ̀ yìí wọ́n máa ṣe jù bẹ́ẹ̀ lọ nígbà tó máa ti fààyè gba ìfẹ́, tó jẹ́ kí àwọn èèyàn gbà wọ́n ní ìmọ̀ràn rere, tí àwọn náà dẹ̀ pinnu wípé àwọn fẹ́ wu Ọlọ́run kì í ṣe ènìyàn. Gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé mo gbàgbọ́ wípé ó máa mú ayọ̀ lọ́wọ́. Ẹgbẹ́ olórin ọmọlẹ́yìn Kristi Goma ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n dá sílẹ̀ ní ọdún 2000 tí wọ́n sì kó jáde ní ọdún 2001. Agboola Elúfowójù ló ń jábọ̀ ìròyìn. Àjọ elétò ìdìbò the Independent National Electoral Commission INEC ti fi ìdánilójú àfọkànjìn fún ìbáṣepọ̀ pẹ̀lú àwọn oníròyìn láti jẹ́ kí ìdánmọ́rán ẹ̀kọ́ àti rí i dájú wípé ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ 2026 ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ ní rọ̀wọ̀rẹsẹ̀. Àwọn olùkọ́ Kristẹni àti Mùsùlùmí ní ìlú Ògbómọ̀ṣọ́ kórajọpọ̀ ní ilé ìjọsìn First Baptist àti mọ́ṣáláṣí ti Nurudeen tí wọ́n wà ní òkè ẹlẹ́rìn ní ìlú Ògbómọ̀ṣọ́ láti wá ìdásí Ọlọ́run fún ìdásílẹ̀ ní kíákíá fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn gídígan kú ajínigbé láti agbègbè mẹ́ta ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jí gbé. Àwọn olùkọ́ náà dìrẹ́bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti káràmásìkí àti gba àwọn tí wọ́n jí gbé tí ó sì wà ní ìgbèkùn àwọn ajínigbé láti ọjọ́ 15 oṣù karùn-ún là. Ẹkùn ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ wípé ìròyìn tí ó ń lọ lórí ayélujára wípé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní agbègbè Ẹ̀síẹ̀lẹ̀ àti Yáwọ́tà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fi ẹsẹ̀ múlẹ̀. Ìròyìn tí alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká fi léde ṣe àpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí èyí tí ó ń ṣini lọ́nà àti ìròyìn ẹlẹ́jẹ̀ tí ò fi ìgbà kankan ṣẹlẹ̀. Ẹkùn ọlọ́pàá náà wá fi dá gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ẹbí àwọn tí wọ́n jí gbé lójú wípé ìwádìí tí ó ń jinlẹ̀ ń lọ lọ́wọ́ àti rí i pé àwọn tí wọ́n jí gbé di gbígbà sílẹ̀ kí wọ́n sì padà láàyè àti láti rí i dájú wípé ọwọ́ tẹ àwọn òbílẹ̀jẹ́ ẹ̀dá náà tí wọ́n sì tún fi ojú balẹ̀ ẹjọ́. Ẹkùn ọlọ́pàá náà sì tún kìlọ̀ lòdì sí ìròyìn tí kò fi ẹsẹ̀ múlẹ̀ tí ó lè dá jìnnìjìnnì bá àwọn ará ìlú àti tún da omi àlàáfíà rú. Ẹ̀yin ará, ibi òpin láwọn fi òpin sí ìròyìn tòní sínú gbogbo di ọ̀la ló lára aláwùrábí kó tó dìgbà náà ká sùn rẹ o ó dàárọ̀.